بقاء. سبحانك الله ذا الجلال حسب من هو ذو الكمال من نفسه إبليس قلت أعوذ بالله منه ومن مكان. الله سبحانك الله ذا الجلال أحسن بمن هو ذو الكمال من نفسه إبليس قلت أعوذ بالله منه ومن مكان. الله المصطفى هذه صلاتي مع السلام على التوالي قدرت من خص لي ولم يولي علي قالي. سبحانك الله ذا الجلال حسب من هو ذو الكمال من نفسه إبليس قلت أعوذ بالله منه ومن مكان. الله تالله نلنا من المدير كنوز علم بلا جدال. الترمذي شيخنا الفاتح منجي القوي من الضلال. سبحانك الله ذا الجلال حسب من هو ذو الكمال من نفسه إبليس قلت أعوذ بالله منه ومن مقال. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وبواكي قلبه قال اللهم آمين. اللهم آمين. آمين آمين لا أرضى بواحدة. آمين آمين لا أرضى بواحدة حتى أضيف لها بألوف آمين. حتى أضيف لها بألوف آمين. يا ربي اغفر لجميع المؤمنين يا ربي اغفر لجميع المسلمين وكل من جد وقال آمين. وكل من جد وقال آمين. وكل من جد وقال آمين. آمين 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 آمين. آمين 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 آمين. آمين 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 adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run الحمد لله ayé Ànábì wa Muhammad صلى الله عليه وسلم. àánú Ọlọ́run lójoojúmọ́ ọlọ́jọ́ jẹ́ta Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àgbàrúkà tó pọ̀ tí ò ní tán ọlọ́jọ́ jẹ́ta Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. oríire gbogbo ọgbà oríire gbogbo gbà ètò pọ̀ tí ò ní tán ọlọ́jọ́ jẹ́ta Ànábì wa tí ò Muhammad ní tán ọlọ́jọ́ jẹ́ta lẹ́nu àmà gbígbàdúrà tó pọ̀ tí ò ní tán ọlọ́jọ́ jẹ́ta Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run wọlé àtànábì àwọn as-sahabatul kiram ọlọ́run bá ṣe dáadáa fún wọn. amiina. àwọn tí wọ́n gbaṣẹ́ lẹ́yìn àwọn sàbí àtàbíùn ọlọ́run bá wà pẹ̀lú wọn. amiina. àwọn àtàbíùn tàbíìn ọlọ́run jẹ́ wà pẹ̀lú wọn. amiina. àwọn as-salafu salih ọlọ́run bá ṣe dáadáa fún wọn. amiina. àwọn náà ṣe ìsìláàmù dìgbà wọn ṣàfà
wọn bá nàbí láyé sallallahu alayhi wa sallam. àwọn nínú wọn sì bá nàbí àwọn nínú wọn bá wọn àfa láyé wọn sálàfù sọ̀rọ̀ àwọn ilé ìwádìí tó ti bá wọn. èèyàn rí ni wọn kódà ń bẹ nínú ẹni tí ó ṣẹ̀ṣì pé sálàfù sọ̀rọ̀ èèyàn rí nínú ọ̀fẹ́ bí kò dáa nínú ọ̀fẹ́ kò dáa fún gbogbo ènìyàn irú wọn ni sálàfù sọ̀rọ̀ àti tó ti kọjá lọ tí wọ́n dé ìlérí wọ́n kù láyé ọlọ́run bá ṣe dáadáa fún wa. Àmín. àwọn tó bí wa ọlọ́run bá ṣàánú wa. Àmín. àwọn tí wọ́n kọ́ wa ọlọ́run bá ṣe dáadáa fún wa. Àmín. àwọn tí wọ́n tọ́ wa ọlọ́run bá dúró tì wá. Àmín. àwọn afinimọ̀nà wa àmọ̀ wọ́n kódà afinimọ̀nà àwọn òbí wa làwọn míì. La ilaha illallah. wọ́n lọ́mọ tó fẹ́ bí ọmọ ńlá ni ṣe báyìí ṣe báyìí. ṣe àmì wà bẹ́ẹ̀ ẹ pé àárín wọn àmọ́ wọ́n dá sí ọ̀rọ̀ wa lọ́nà kan àbí kejì. olúwa gbogbo wọn tí wọ́n jẹ́ kí ìgbésí ayé kálukú wa kó nígbà tí fẹ́ tàbí kó fẹ́ níbi àti fẹ́ lọ́ba ṣe dára fún. Àmín. àfọwọ́n tí yóò mọ̀ báwọn dólóore wa tí wọ́n ṣoore àmọ́ wọn ò mọ̀ lọ́ba san wọ́n lẹ́sàn-án. Àmín. àwa pẹ̀lú fún àwọn tí wọ́n lọ́lọ́run fi wá ta wọ́n lọ́rẹ tí wọ́n gbàgbọ́ wípé káwọn dólóore wa tí wọ́n sì débẹ̀ ìyẹn ní àlùwà àdìdáàdì. àwọn òbí wa méjì. òbí méjì tó bí wa bàbá àti ìyá. ntí wọ́n rò sí wa wọ́n ní wípé àwọn ọmọ yìí ó ṣòwò ìrìn ló yóò dáa fáwọn ọmọ yìí bàbá rò bẹ́ẹ̀ ìyá rò bẹ́ẹ̀ ọlọ́run dẹ̀ mú àdéhùn wọn ṣe ọlọ́run ní kó rí bẹ́ẹ̀ ọlọ́run bá san wọn lẹ́sàn-án. Àmín. ọ̀làlá ìlà ìlọ̀lá Àmín. ọ̀làlá hàwùlà wàlà quwwata. Ilà ìlà àlìyìlà àmín. ìgbésẹ̀ méjì péré ni ó kù. bàbá ní gbèsè méjì péré ló kù. gẹ́gẹ́ bí ìjókòó wa níhìn. gẹ́gẹ́ bí jókòó wa láàyè tá a wáyé. ọlọ́run kò ṣe dáadáa fún wa. Àmín. ní àná dájú kí ó yé wa wípé ká sọ̀rọ̀ ọlọ́run fúnra wa tí ìjẹ́ sọ̀rọ̀ ọlọ́run tẹ́mi máa bẹ̀yìn àkọ́kọ́. La ilaha illallah. ní ọ̀gá gbọ́dọ̀ ọlọ́run pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ọkọ̀ túláàsì. Allah. ẹ wọ́n túláàsì ní ọ̀wá làwọn yóò wọ́rọ̀ lọ́wọ́ ní ọ̀wá làwọn adé ní ìfọ̀rọ̀mọ́ lọ́hùn ọlọ́run lọ́nà. níjọ́ ọ̀dùnnú bá dé adìsáàf ká gbọ́rọ̀ lọ. bí ẹ̀rọ tí wọ́n á kọ̀ tí yóò gbọ́rọ̀ lọ́hùn níjọ́ ọ̀dùnnú kékeré ní retí mu. La ilaha illallah. ọlọ́run kí ó wọlé òjíṣẹ́ ńlá Muhammad. Sallallahu alaihi wasallam. bàbá wa àgbà tí wọ́n ní àyè yìí alhaj tí wọ́n jẹ́ lọ́yà tí wọ́n jẹ́ chief accountant general state of Ọ̀ṣun nígbà ọlọ́run àṣẹdára fún mi. Àmín. bàbá wa Abdulwahid wọ́n jẹ́ bàbá àdínní ààrẹ mùsùlùmí. gbogbo ilẹ̀ ìlú tí wọ́n jẹ́ bàbá wa Abdulwahid Abdulwahid. Ọlájírè Àyìnlá ọlọ́run àṣẹdára fún mi. Àmín. orúkọ tí ọlọ́run ní ọ̀ká àkìlẹ̀ ayé ni Allah. orúkọ yẹn ò yìí dédé káàkiri ayé nǹkan méjì orúkọ yẹn fi káàkiri ayé Allah. nǹkan àkọ́kọ́ làdúrà nǹkan kejì onísàrà orúkọ yẹn fi káàkiri ayé kò bẹ́ẹ̀ lọ. bàbá ló kọ yí òsì àdédé káàkiri ayé bí ó ṣe ń pe nǹkan méjì ni nǹkan àkọ́kọ́ làdúrà nǹkan kejì náà ní sàárà. nítorí wọn fi káàkiri ayé ọlọ́run àṣẹ dáadáa fún Àmín. wọlé àkàrà wọlé àkọwọtì. Ilà bílà àlìyìlà àlìm. gẹ́gẹ́ bí àkókò tí wọ́n máa ń lò bàbá yìí kò fẹ́ kéèyàn waste time nígbà tí a ti pè mí náà wọ́n time conscious.
ẹ pé mo rí ìjókòó àwọn méjì kan pé abẹ́ ìjókòó ọmọ jáde lábàdàn náà ló kú dáwọ́ rẹ̀. La ilaha illallah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما في السبيل. الله أكبر. Mo kí bàbá wa náà ẹ̀mí gígùn àtàlàáfíà ara tó pọ̀ ọlọ́gbà fi dá wọn lọ́rẹ. Àmín. Bá a ti máa ń tọrọ fún ọ lọ́jọ́ tó pẹ́ yìí èmi máa ń bá wọn ṣàdúrà ní ọjọ́ tó ti pẹ́ bóyá láti bíi 1992 bíi 1991 92 mo máa bá bàbá ṣàdúrà ọlọ́run dẹ̀ ní kádùá yìí máa gbà ní kádùá yìí kódà mo bá wọn wọ kálúwà kálúwà ní kéèyàn wà ní ilé yẹn kọ́ má jáde lọ méje mo ti ṣe jọ́ méje rí fún wọn mo sì ṣe jọ́ mẹ́ta rí ìyẹn ní kọ́lá wọn ló gbogbo ẹ̀ ló ṣe jọ́ àyájí ló ti di àwọn ẹjọ́ wà pọ̀ ni nǹkan méjì tó wá sọ bàbá yẹn gba tí wọ́n dà yẹn àdúrà ní àkọ́kọ́ ìkejì ní sàrà àdúrà ò tiẹ̀ nira dábì. Bàbá aládùúgbò ò nira. Kì í fún alẹ́ nípa bẹ̀ kọ́ de ẹni bọ́dì ló lè jẹ́ ládùúgbà àmọ́ ẹni bọ́dì kọ́ ládùúgbà rẹ̀ nígbà. wà á sì ní sọ́nà wọ́rùtà yìí. Ọlọ́run dúró ti bẹ̀ wọ́n bẹ́ẹ̀ bá ti ṣàdúrà tó bá ti sọ pé ọlọ́jẹ́ tèmi ọgbà mọ́tì tẹ̀lé tèmi ọgbà tiẹ̀ ní òní gbà. Kì í fún alẹ́ nípa bẹ̀ kọ́ de tí kì í ṣe gbogbo àdúrà lọ́wọ́ mọ́ gbà gbogbo àdúrà rẹ̀ lẹ́la lè ṣe gbogbo ẹ̀kọ́ lọ́wọ́ mọ́ gbà. Bàbá náà ń ṣàdúrà wọ́n tún ń bẹ̀ yàn ṣe. Ìdí àkọ́kọ́ nìyẹn wọ́n ní ìṣòro ti ìjọba ti dàwáàtì ní ìṣòro tèmi nínú àwọn àpẹẹrẹ kápé àdúrà yóò ṣe tàbí yóò gbà òun náà ni àdúràwù ní fámìlì ọ̀rẹ́ yìí ká ṣàdúrà nínú ẹlòmíì. Ọbẹ̀ ẹlòmíì ládùúgbà ṣe. Àlòmíì ìwọ náà bá mi ṣàdúrà. Àyàtọ̀ sí ètí wọn nìkan ṣe é wọlé. Nínú àwọn ìdìbò àdúrà. Nínú àwọn májẹ̀mú àdúrà míì ó ní àdúrà alápáwúrọ̀ téèyàn ṣàdúrà tẹ̀gbẹ́tẹ̀gbẹ́ kì í gbà ó ṣàdúrà mímọ́ ló dáa wà ráyà tó pàwúrọ̀ àníyàtò sọ̀rọ̀ àníyàtò àsọ̀rọ̀ ìran ń pè ní àdúrà àbí mímọ́ tó tó púpọ̀ jù nínú àdúrà olùkànnì yé èèyàn mọ́ sọ́mọ́lá kejì. Ìwọ àwọn ọ̀rọ̀ ń dá wa ní sọ́dọ̀ fún wa kíkà dára wa dání ó dá wa ó ní ẹ̀ máa bọ̀ ayé sọ́wọ́ sọ fún apá sórí rẹ̀ kò sọ fún wa. Gbogbo ẹni ọba rẹ̀ lórí rẹ̀ òjijì ni ó ṣèèṣì ní àwọn tó ṣe lọ́nu wàhálà nù ayé mọ́pọ̀ ó dẹ̀ ní láwùjọ náà dẹ̀ ní wọn. Ṣé bí kẹ́yìn ní èyí ogun ni ó ṣèèṣì ní kọ̀ọ̀mọ́ pẹ́ mi ogun ẹ̀mí ẹ̀lòmíì ni wọ́n lẹ́nu bá dín ní ìlà ibi tí bàbá rẹ̀ kọjọ ojú dé lọ ẹ̀kọ́ náà lọ ẹ̀kọ́ bá dé. Àwọn ẹ̀mí ẹ̀rẹ́ ìtọ́jú àwọn tó bí ẹ lọ gbogbo àwọn tó bí ẹ lọ kó sórí ẹ̀dá tó bí ẹ lọ gbogbo ẹ̀ ṣèèṣì ní. Nínú àwọn ṣòro tí ìjábá ti dà wá ti sọ̀rọ̀ à nínú àwọn mẹ́tẹ̀ẹ̀mú tádùá fi tètè gbà ó ní al-mulazama àdúrà tá a bá ṣe tí ì sú ni.
òṣìṣẹ́ ìjọba yìí tó sọ wá ṣe sá ọwọ́ àṣẹ tọ́jú alẹ́ fi dé ní àwọn ẹ̀dẹ̀ ẹ̀mú gbígbà àdúrà kíákíá. Ètò wa parí ẹ̀ ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ètò parí ẹ̀ ní paríparí tí bàbá yìí ṣe ó ní sàárà. Ẹlòmíì ńlá ọ̀hún ní ahọ́tayọ̀ àyà. Wọ́n bọ̀ ní nǹkan olóòlù ìbùn ẹ̀. Ọgbẹ́ni tó fún ọ. Wọ́n bọ̀ ní nǹkan ọlọ́ọ̀bẹ tó fún ọ padà fún padà. Àwọn olówó sàárà ṣe. Táwọn tẹ́lẹ̀ kan ní wọ́n bá ti ní ìnáwó wọn ra màlúù fún kó wọ́n gba màlúù padà. Wọ́n náà san padà. Ní àwọn ọmọ ẹ̀ tó ṣe sàárà fún tẹ́lẹ̀ tó fún ọ fún padà kó padà. Wọ́n á sọ bọ́ọ̀ fẹ́ wá fún padà fi díẹ̀ kún wá fún padà. Torí ijọ́ mi ìkànnì ni wọ́n sọ yìí pé ní òun ní sàárà tí sàárà bá yọra rẹ̀ gbogbo tó rà lẹ́nu wàhálà ní ti dùn. Mi ọ̀yọ́ sàkà wọ́n wá sọ sàkà ní oko ilẹ̀. Ebi mi ò gbá sàkà jà sàkà ò wá nílẹ̀ sàárà wọn ni ò ṣe. Ìyá ń sàárà sàkà ò wọ owó ṣé sàárà ò wọ bẹ̀. Sàárà àdẹkù tó ń pè ní sàárà làdẹkù àdẹkù àṣekù nǹkan wọ́n pè ní sàárà ìjọba ti jẹun tó fẹ́ dànù àwọn kan wà tó fẹ́ jẹrú ẹ̀ wọn ò rí jẹ ẹlòmíì ó nígbà tí ọdún bá yí ipò ó tó fẹ́ lọ kàn àpò ẹran tá a máa pàápàá níyà ọdọọdún mi ẹ máa bú àwọn kan yìí pé wọ́n á bọ̀ rẹ̀ wọ́n dé wọ́n fi pamọ́ sàárọ̀ òwúrọ̀ ẹ̀ kò sí wọ́n jọ kẹta ó tún dẹ̀ ní ìkọ́tún tó jẹ́ ẹgbẹ́ lọ́rọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ kọ́ máa fún lẹ́kọ̀ọ́ kan tó fún. Bẹ́ẹ̀ ni ìwà ló kékeré kò ní kékeré bẹ́ẹ̀ ni gbogbo ohun tá à sì ń jẹ inú ara ló ní iṣẹ́ tí ń ṣe inú ara àgbo ní iṣẹ́ tí ń ṣe inú ara ewúrẹ́ ní iṣẹ́ tí ń ṣe iṣẹ́ tí ewúrẹ́ ló pọ̀ jù ń lọ ọbẹ̀ ń lónìí ànábì ní kúlù ṣáàtà iná ṣáàtà ànábì ní mi dàwọ́ àbí ìjàdà ànábì ní ẹgbìyànjú máa gé ẹran jẹ ọmọ jẹ bí ẹni wúrẹ́ lọ́jọ́ gbà torí pé mú ẹran gbà jẹ́ náà lọ́wọ́ tó ní iṣẹ́ tí ń ṣe lára. Bàbá wa yìí ọlọ́run wá fi kékeré kan ta wọ́n lọ rẹ̀ kí lọ rẹ̀ tọ́lọ̀ fi ta wọ́n ọlọ́run wọn máa tó ọlọ́run wọn máa sàánú ìwá sí ìyẹn kan wọ́n sàánú àìmọye èèyàn mi ò ṣe wá sí torí wọn o wọ́n bí mo ti lọ ní pé èèyàn fẹ́ kádùá wọn gbà nǹkan méjì ó sì fẹ́ dé èèyàn lára yé nǹkan méjì ní ọ̀rọ̀ yóò mọ ṣàdúrà tí ó tẹnu mọ́ sáá bẹ̀rẹ̀ mọ́ sí sàrà sàrà òde níwọ̀n 10 naira 5 naira sàrà ni ibi tó burú jù mẹ́ 10 naira tẹ́ bá ti lò dé ẹsẹ̀ 1000 ẹsẹ̀ sí 10 naira wọ́n bá ti bí lèmi ẹ̀mí ìdíyẹ̀ mẹ́tẹ́ fílẹ̀ ní ti dùn náà sáfà kan wà tí ń pọ̀ kan ni yàtọ̀ sáwọn àfẹ́ èmi ọ̀pọ̀ yìí sábà àwọn àdìmọ́ kọ̀ọ̀kan tètè ní àwọn ti tó àwọn ìlọlé bá a kúkú wá ní ibà wà lánàá a sì ní wá lọ́la kò ní ilé kan la wá. àyè wọ́n tún rà fún àmì àtàwọn ìbára mi sísàrà tẹ́wá tí wọ́n bẹ sísàrà ẹ sọ̀rọ̀ sówó ìbẹ̀ náà ọlọ́run ṣe ìgbàlá yìí fún mi fún yàn ọlọ́run lè sànú. mọ́rin ìdákùn ló yà fún ọba tẹ̀ ẹ̀ náà fún bẹ́ẹ̀ ọmọ wọ́n lè mọ orin tí ó ṣe orin tí ó sì ṣe kò ní kú mọ́ láíláí ọ̀nà tí wọ́n ṣe nìyẹn ẹ̀dẹ̀ máa ṣàdúà ẹnu mùsùlùmí ìmọ̀ ń ṣàdúà ẹnu yẹn ọ̀gbọ́dọ̀ dákẹ́ lásán tí ọba ti ládùúà wọ́n lè máa rántí ọlọ́ wọ́n lè kàdé sọ̀rọ̀ kó lè sọ pé bàtàkà gbàkàrà ní àbùkí gbàkàrà jù kẹ́rù mi láti rántí èmi ọlọ́run bóyá pẹ̀lú ẹnu rẹ̀ pẹ̀lú àkáàtì lẹ́wọ̀n káwọn kan wọ́n sọ òwúrò bí ṣe ń ṣe olúwa tó ń kọ́ lẹ̀ ń fi ara wù ewé ẹ̀ ń fara jó ṣé yóò ní lára ni ẹ̀dá ló ìjọba ní lára ayọ̀ ayé yìí lọ. èèyàn wúlá ìlà 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 wúwàlà ìlà ìlà. wọ́n wí bẹ́ẹ̀ kó ní lára ìwà jó ṣé gbogbo jó tí Barrister jó lẹ́sẹ̀ òkè lára wà ní kò sí àjọtàpá ayé nìkan àníyàn rẹ àtọ̀rọ̀ rẹ tó sọ mẹ́rin lálálá ìdí àmà níwà sọ ọ̀rọ̀ díje kan àbí Davido pé ládàá wá ń bẹ́ẹ̀ wájú ọlọ́run lọ́gà wípé gbogbo ní. harakat káyà yọ̀ọ́nù ayé ọlọ́run fílẹ̀ torí kò fílẹ̀ fáwọn mi ẹni wọn á fílẹ̀ fún kúrúkíọ̀ àmọ́ ní kẹ́yìn àtọ́fọ̀ àgbà àràbàfà àdá.
wàlà mà àtà wàlà kàsáwò àlà mà fàdà. Yálò mùsùlùmí ọmọ rántí Ọlọ́run. Ọba Ọlọ́run sọ pé ìdá àgàkárà ní àdéhùn olùkọ́lùsì ọlọ́síwájú ìdá àgàkárà ní àbí fi nafsi zakartuhu fi nafsi. Ìtẹ́jà ọba wa lè fi ara mi. Àwọn wá ń fi ọkàn rántí èmi Ọlọ́run ní gbogbo èmi Ọlọ́run ọ̀ràn tí ẹnu ọkàn mi. ولربنا زلتي يضيق بألفتا. Àwọn aṣèré fún lóore ní ìtí ọ̀ràn títọ́. Ìtọ́tọ̀ Ọlọ́run sí. Ìtí ọ̀ràn títọ́ Ọlọ́run sí. Ọlọ́run kí ọwọ́ lẹ́gbẹ̀ẹ́ wà. Sallallahu alaihi wasallam. Láwà nínú kankan gbogbo ìgbà àti orúgbà kọ́lẹ̀ ní Ọlọ́run. Ẹni Ọlọ́run abẹ àpẹẹrẹ ẹni Ọlọ́run. Ṣùgbọ́n bàbá wa Abdul Wahid Ọlájíire Àyìnlá ẹni Ọlọ́run ni wọ́n. Ẹni Ọlọ́run ni wọ́n. Ẹni Ọlọ́run ni bàbá yìí. Nítorí iṣẹ́ wọn. Lè ájílè àmọ́ẹ̀dìhì wọ́n àfọ̀ áàdìhì wọ́n ní yáàtìhì. Torí àwọn iṣẹ́ tí wọ́n ṣe àtàwọn ìṣesí wọn àtàwọn àníyàn wọn. Bẹ́ẹ̀ ọ̀bẹ ẹni Ọlọ́run. Òṣèlú wọn bẹ̀rẹ̀ ẹni Ọlọ́run lọ́dọ̀ àfa ìkọ́ ọmọ ogun tí a ìkọ́ ọmọ kéwù lọ ìkọ́ ọmọ bẹ̀rẹ̀ lọ ìjọba ẹni Ọlọ́run àfa. Ẹni Ọlọ́run tálíkà pé kò ní nǹkan kan ẹni Ọlọ́run ara kó yẹ kó ní tẹ̀lébà ìjọba ẹni Ọlọ́run ọmọ sọ̀sọ̀ kú sọ ọmọ pé gbogbo ìyẹn ló lówó gbó Ọlọ́run kò kú fún ọ ní ìbẹ̀rẹ̀ nígbà tí ò fún ọ ní ìbẹ̀rẹ̀ Ọlọ́run fún ọ lẹ́nu ó fún ọ ní òòrùn.